Dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa Olúwa fẹ́ wa aláàánú àti alátìlẹ́yìn wa àgbẹ̀yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkẹrin gbogbo yín àti ọlá àti ògo ní forúkọ yín o nítorí owó ọmọ ìtẹ̀síwájú ìgbéga alùyọ yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù àti wípé ẹ̀yin Olúwa ẹ ó tún gbé ọwọ́ wa sókè o ẹ ó sì fi àánú wa wárí ọ̀rọ̀ tẹ́ ò sì gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o tó bá gbé tí ọ̀tún wa wọlé o kò ní gba tòsì jáde a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti àgbàdúrà lórúkọ Jésù Kristo Olúwa wa àmín ní orúkọ Jésù ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù kẹrin àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé má ṣe ran Ọlọ́run lọ́wọ́ má ṣe ran Ọlọ́run lọ́wọ́ a mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá ṣùgbọ́n a ó gé pépèpé nítorí àkókò ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí ẹsẹ̀ ìkẹfà àwọn ọkùnrin Ísírẹ́lì sì rí pé wọ́n wà nínú ìpọ́njú o nítorí pé àwọn ènìyàn náà wà nínú ìhámọ́ nígbà náà ni àwọn ènìyàn náà fi ara pamọ́ nínú ihò àti nínú pàǹtí nínú àpáta ní ibi gíga àti nínú kànga gbígbẹ òmíràn nínú àwọn Hébérù gòkè odò Jọ́dánì lọ sí Gádì àti Gíleádì bí ó sì ṣe tí Sọ́ọ̀lù òun wà ní Gígálì síbẹ̀ gbogbo ènìyàn náà sì wárìrì lẹ́yìn rẹ̀ ó sì dúró ní ijọ́ méje di àkókò tí Sámúẹ́lì dá fún un ṣùgbọ́n Sámúẹ́lì kò wá sí Gígálì o àwọn ènìyàn sì túká kúrò lọ́dọ̀ rẹ̀ Sọ́ọ̀lù sì wí pé mú ẹbọ sísun àti ẹbọ ìrẹ́pọ̀ náà wá fún mi ó sì rú ẹbọ sísun náà o ó sì ṣe bí ó ti ṣe ẹbọ rẹ̀ àti ẹbọ sísun wọ̀nyí parí kíyèsí Sámúẹ́lì dé Sọ́ọ̀lù sì jáde láti lọ pàdé rẹ̀ kí ó lè kí i Sámúẹ́lì sì bí pé kí ni ìwọ ṣe yìí Sọ́ọ̀lù sì dáhùn pé nítorí èmi rí i pé àwọn ènìyàn náà túká kúrò lọ́dọ̀ mi ìwọ kò sì wá ní àkókò tí ìwọ dá àwọn Fílísítínì sì kó ara wọn jọ ní Mikamasi nítorí náà ni èmi ṣe wípé nísinsìnyí ni àwọn Fílísítínì yóò sọ̀kalẹ̀ tọ̀ mí wá sí Gilgali bẹ́ẹ̀ ni èmi kò tí ì tu Olúwa lójú èmi sì ti ara mi sí i mo sì rú ẹbọ sísun náà Sámúẹ́lì sì wí fún Sọ́ọ̀lù pé ìwọ kò wá hu ìwà ọlọ́gbọ́n ìwọ kò pa òfin Olúwa Ọlọ́run rẹ mọ́ tí òun ti pa láṣẹ fún ọ nítorí nísinsìnyí ni Olúwa ìbá fi ìdí ìjọba rẹ̀ kalẹ̀ lórí Ísírẹ́lì láéláé ṣùgbọ́n nísinsìnyí ìjọba rẹ̀ kì yóò dúró pẹ́ o Olúwa ti wá fún ara rẹ̀ ọkùnrin tí ó wù ú ní ọkàn rẹ̀ Olúwa pèsè fún un kí ó ṣe olórí fún àwọn ènìyàn rẹ̀ nítorí ìwọ kò pa àṣẹ tí Olúwa Ọlọ́run rẹ̀ fi fún ọ mọ́ wáyé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀ nínú ìwé Lúùkù orí ìkíní ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ ìkejìdínlógójì áńgẹ́lì kan ó bẹ̀ Màríà wò ó sì sọ fún pé ìwọ yóò lóyún àti pé ìwọ yóò bí àkànṣe ọmọkùnrin kan tí yóò di ńlá. Màríà wípé ìyẹn jẹ́ ìyanu o ṣùgbọ́n ṣé o gbàgbé pé mi ò tí ì ṣe ìgbéyàwó rárá o mi ò sì tí ì mọ ọkùnrin kankan o báwo ni múdíá yóò ṣe lóyún áńgẹ́lì náà wípé ẹ̀mí mímọ́ ni yóò ṣe ìyẹn o nítorí pẹ̀lú Olúwa ohun gbogbo ni ṣíṣe ìwọ ronú rẹ̀ lórí ohun tí ìbá ṣẹlẹ̀ ká ní wípé ó gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ nípa bíbá ọkùnrin kan sùn gẹ́gẹ́ bí Sárà ṣe nígbà tí ó rọ Ábúráhámù láti bá Ágárì sùn kí ó lè bí ọmọ ìwé Genesis orí 16 ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ní àwọn ọdún sẹ́yìn èmi àti ìyàwó mi máa ń gbàdúrà fún arábìnrin kan tí ó ń retí èso ti inú lẹ́yìn ìgbà díẹ̀ ó sọ ìrètí nù ó sì lọ sí ọ̀dọ̀ adáhunṣe kan tí ó ṣe àwọn oògùn kan fún un ó sì lóyún o ìyẹn jẹ́ 20 ọdún sẹ́yìn o títí di ìsinsìnyí o kò tí ì bí ọmọ náà o nígbà tí o bá gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ ìwọ yóò kó sínú ẹ̀tàn àti ọwọ́ èṣù. Ọba Sọ́ọ̀lù ni ẹlòmíràn tí ó gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ kò pẹ́ lẹ́yìn ìgbà tí ó di ọba
àwọn Fílístínì kó ara wọn jọ láti bá Ísírẹ́lì jà. Ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó le. Àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní yọ Sọ́ọ̀lù lẹ́nu láti gbé ìgbésẹ̀. Dípò kí ó dúró de Sámúẹ́lì láti wá rú ẹbọ sísun, Sọ́ọ̀lù pinnu láti ran Ọlọ́run lọ́wọ́. Nítorí náà ó kọjá àyè rẹ̀ ó wọ inú ojúṣe àlùfáà lọ, ó sì rú ẹbọ náà. Nígbà tí Sámúẹ́lì bi í pé kí ni dé tí ó fi gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́, ó wá àwọn àwáwí tí ó rò pé ó fẹsẹ̀ múlẹ̀. Àwọn tó bá gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́, wọ́n máa ń sábà ní àwọn àwáwí àti ìdí láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí kò dí wọn lọ́wọ́ láti gba àtúbọ̀tán ìgbọràn wọn o. Sọ́ọ̀lù pàdánù ìtẹ́ rẹ̀ nítorí ìwà aṣiwèrè rẹ̀. Olùfẹ́, má ṣe gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ o. Ìwọ ṣe ipá tirẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, kí o sì fi ìyókù sílẹ̀ fún un. Tí o bá gbìyànjú láti ran án lọ́wọ́, ìwọ yóò fi ara rẹ sílẹ̀ fún èṣù láti lò, kí o sì ṣe bí àwọn àṣìṣe. Èyí sì jẹ́ àṣìṣe tí ó burú jáì. Mo ti kíyèsí nínú ìrìn àjò mi pẹ̀lú Ọlọ́run pé nígbàkúgbà tí ó bá ní kí o dúró de òun, ó jẹ́ nítorí ohun ológo kan tó ń bọ̀ ní ojú ọ̀nà rẹ ni o. Má ṣe jẹ́ kí àwọn nǹkan tí ó ń dán tí ọ̀tá fi ń ṣeré níwájú rẹ, má ṣe jẹ́ kí wọ́n fi tàn ọ́ jẹ o láti sọ àfojúsùn rẹ nù tàbí tì ọ́ sí láti ran Ọlọ́run lọ́wọ́ o. Nípa gbígbìyànjú láti ràn án lọ́wọ́, àwọn nǹkan tí o fẹ́ kí ó bá ọ, o lè pàdánù rẹ̀ o. Kókó ọ̀rọ̀: má ṣe gbìyànjú láti ran Ọlọ́run lọ́wọ́ o. Nígbà tí o bá ṣe bẹ́ẹ̀, o lè bá àwọn nǹkan tí o fẹ́, o lè bà wọ́n jẹ́. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa, mi ò ní agbára láti ran ìwọ Ọlọ́run lọ́wọ́, nítorí ìwọ ni o lè ṣe ohun gbogbo tí o mọ ohun gbogbo. Ní gbogbo ìpele tí mo ti nílò rẹ, Olúwa dá sí mi o. Ọgbọ́n ènìyàn tó, má ṣe gbà mí láàyè láti fi ọgbọ́n ènìyàn dá ìmọ̀ àti ète tí ìwọ Olúwa ní fún mi rú o. Ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù. Olóbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Òun àní nàá ni o. Ó dàbọ̀.